Ìgbéyàwó Ọ̀yọ́ state ní iṣẹ́ àmọ́ Oríyọmí Hamzat okay ní show bẹ́ẹ̀ ó ní wọ́n ní ìwé kankan tí ó gbé jáde and disgrace ẹ̀ wá bẹ́ẹ̀. Àgbàlá Gabriel òkú mọ̀ pé wọ́n ń bọ̀ nígbà tó dé tó Yọmí ní òun wá gbà ìwé ilé wọ́n sì gbé jáde fún àbí òborúkọ ẹ̀ bẹ́ẹ̀. Ẹ bá mi rí àwọn ọmọ ìdè plan work ni ìyàwó ẹ̀ tó fẹ́ sàgbé ìdí kó má fine. Ṣé bá rántí tí ẹ bá gbàgbé jẹ kamara wọn. Tá a bá sọ̀rọ̀ látọjọ́ yìí tá a bá kọ́mọ Oríyọmí Hamzat àjọ ṣiṣẹ́ mídíà ẹ̀ ni. Àjọ ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní Oríyọmí. Nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá a sì ń sọ yìí ọ̀gá ni mo jẹ́ fún ẹ lọ wádìí lọ bèrè dáadáa ìgbà tẹ́lẹ̀ tí ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ Oríyọmí Hamzat ò tí ì máa sọ̀rọ̀. Who the hell do you think you are, Oríyọmí Hamzat? Who the hell do you think you are? Ṣé bàbá wọ́n ní ọ̀tún wọ́n ní àbí wọ́n ní orí mi rí náà? Who is coming for you? You came to the United Kingdom, not barely 72 hours. You give me wrong information as a blogger, as a professional, as somebody that works in the healthcare system. I'm telling you the reality. And you came under my post and you're writing jargon. Then you buy the one jargon. No go away, see no machine. Then yeah, you took about it free. Check what I free. Oh, but what? I want to be a lot of talk for any free. I want to fetch you. Do you want to fetch trash? You are not entitled to it. Your visa does not give you. The visa does not give you the permission to use public funds. The visa does not give you the permission to use public funds. You have to pay. Iboni health ti free in the United Kingdom. Àwọn tá ń ṣiṣẹ́ lójú méjèèjì à ń sanwó health. Mo sọ àwọn tó free fún àwọn tó lóyún, àwọn ọmọ kékeré tó wà under 5 years old, àwọn tó ní cancer, àwọn tí wọ́n ní diabetes, àwọn tó ní hyperthyroidism, àwọn tó ní mental health tí ó tó wà very very critical. Àwọn ló free fún. How can you now come out boldly and say health is wealth? Yeah, and now say free medicals in the United Kingdom and generalize like that. And then we will be looking at you providing public false information, things that are not true, information that is not true. Oríyọmí Hamzat. And then you came under my post. You said, why the insults? Come fún ẹ o. Ayé bá yẹ wọ́n tán, ìwà àbàjẹ́ náà wù. Káyé bá yẹ wọ́n tán, ìwà àbàjẹ́ náà wù. So please, má wá lo ohun tó ń lò ní àgídìgbò. Lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat, màá ti mú evidence ẹ̀ wá. Ṣé rí kò sí béèyàn ó ṣe rìn torí òfin ní mi. Ó ní wípé ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat, ẹnìkan sọ wípé alákọ̀ọ́kọ́ rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ travel tí wọ́n travel ni. Wọ́n sọ pé wọ́n bùn àwọn ní kinní ni. Ipò ọ̀fẹ́ ni wọ́n bùn àwọn káwọn lọ gbà tọ́jú l'Amẹ́ríkà lọ́fẹ̀ẹ́. Kí nìkan tẹ́ ń dragi wọn fún? Kí nìkan tó wà nù yín? Ó lọ́rọ̀ míì tẹ́ fi sínú tẹ́ fẹ́ sọ sálàjì yìí. Irọ́ ni pé ó sọ pé òun lọ gbà tọ́jú lọ́fẹ̀ẹ́. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà ẹ sọ pé àwọn kan ló sanwó rẹ̀. Tán bá sanwó èèyàn pé tó lọ jẹun, yóò sàsọpọ̀ ọ̀fẹ́ ni wọ́n sanwó òun. Kí là ń tanra wá sí? Kíní kan wà lẹ́mìí yín bóyá tí Alhaji ṣe fún yín, àbọ̀rọ̀ kan tó bá yín dá sí tí wọn ò rí dá sí. Àbẹ́ ti fi pé bẹ́ẹ̀ bá ti ń dragi wọn lẹ́tọ̀ọ́ rí followers. Ẹ wò ìgbà t'Alhaji ti ń ṣiṣẹ́ bọ̀, ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín. Ọ̀rọ̀ tí àwọn pípù yìí sọ, bẹ́ẹ̀ ṣe sọ nígbà tí ọ̀rọ̀ Muyideen nìyẹn. Ọ̀rọ̀ méjì ni màá mú jáde. Ẹ jẹ́ n kọ́kọ́ play lè fún yín náà. Nítorí pé everybody náà ló máa ń gbọ́ ọ̀rọ̀ àti máa ń ṣọ́ra láti fèsì. Mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí kí n bá lè fèsì rẹ̀ fún yín. Ó yá ẹ gbọ́. How soon? Káyé bá yẹ wọ́n tán ìwà àbàjẹ́ náà wù. Òun ló mú elépe ti àkọ́kọ́ tó fẹ́ fara aya ìbòrò. A pè káìsà ọ̀dá, àtọ̀rọ̀ òórùn títì. Wọ́n ní kọ́ yẹlú ìyẹ̀wò ọba wò. You came to the United Kingdom not barely 72 hours.
You're giving wrong information. We're trying to correct you. You have the audacity to come to my page and said I shouldn't come for you. Who the hell do you think you are? Who the hell do you think you are? Oriyemi Hamzat. Who the hell do you think you are? What did you do? What did you do? What did you do now? Who is calling for you? You came to the United Kingdom, not barely 72 hours. You gave wrong information as a blogger, as a professional, as somebody that works in the FTI system. I'm telling you the reality. And you came under my post and you're writing jargon. Now you buy the one guy, the power is in the machine. Then yeah, you two are free. You are free. Oh, man, what? I want to be a loss because top Friday free. I want to do you want to trash you. You are not entitled to it. Your visa does not give you. Your visa does not give you the permission to use public funds. Your visa does not give you the permission to use public funds. You have to pay. Somebody else is free in the United Kingdom. Àwọn tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì, à ń sanwó health. Mo sọ àwọn tó free fún àwọn tó lóyún, àwọn ọmọ kékeré tó wà under 5 years old, àwọn tó ní cancer, àwọn tí wọ́n ní diabetes. 2 hours. Wọ́n ló wá sọ ọkọ tó ń ṣẹlẹ̀ ní United Kingdom fún àwa tá a gbé bí, tá a gba pálí wọn. Tá à ń ṣiṣẹ́, tá à ń pè tax, tá a ra lé, kì í ṣe lẹ́kọ̀ọ́, kì í ṣe lé méjì, kì í ṣe lé mẹ́ta, á jẹ́ pàtó fún ẹ. Má jẹ́ pàtó fún ẹ. Àwọn akọ̀rù nǹkan bẹ́ẹ̀ sí pọ́sì ni mọ́. Do the needful. Sọ fún wọn, ọ̀rọ̀ àdúgbà o, àánú lórí gbà, ṣé ẹ́tíkẹ́tì àdìbà jẹ́sì ló lọ ní, ṣé ọ̀dọ̀ GP ló lọ ní. Ẹ gbọ́ nǹkan tó sọ. Ẹni tó ń sọ̀rọ̀ yìí, ó ti wá sọ́dọ̀ Oriyemi Hamzat ní Nàìjíríà o. Ẹ wá gbọ́ nǹkan tó sọ. Ó sọ wípé Alhaji Oriyemi Hamzat ó ti lo 2 hours tó dá Amẹ́ríkà, ó ti wá ń sọ̀rọ̀ bí èpo ti wà l'Amẹ́ríkà tipẹ́. Ọ̀rọ̀ lára nìyẹn náà. Alhaji Oriyemi Hamzat ó sọ pé wọ́n bù òun ni. Ó sọ pé ó fẹ́ tú di àwọn tí wọ́n bù. Pípẹ́ yìí tẹ wà l'Amẹ́ríkà gan ẹ̀ lè gbàtọ́jú ọ̀fẹ́. Kí ni nǹkan tó kan Alhaji Oriyemi Hamzat? Àti dáadáa wọ́n ti máa ń búyàn ní nǹkan náà. Tí èyí ti máa ń sọ, ṣé kó ya báramóore jẹ ni? Ìwọ ìjọ tó dé Nàìjíríà ọlọ́ba ọba lọ́wọ́, àmọ́ ó ní bó ṣe bẹ̀rẹ̀. Onílé 3 l'Amẹ́ríkà, onílé 8 l'Amẹ́ríkà. Irọ́ ni. Ṣẹ́ẹ̀fùra yín wá Alhaji Oriyemi Hamzat ni ẹ mọ iye àwọn ọmọ òrukàn tó kó jọ ni. Ọmọ òrukàn tí Alhaji Oriyemi Hamzat kó jọ more than 100 tí fún lówó oúnjẹ lójoojúmọ́. Ìgbà tó wá l'Amẹ́ríkà wá ní kó máa sakọ́. Amẹ́ríkà wá jẹ́ ìlú Ọlọ́run ni. Tí bá ṣe Nàìjíríà tó rí bákan. Alhaji Oriyemi Hamzat wá kéré nú ayé ni. Ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn, ọ̀rọ̀ yẹn gùn gan, mi ò play ẹ̀ tán ni. Òun lẹ́ẹ̀dí tó bá Alhaji báwọ́ lẹ́yìn yẹn. Ṣé bá Alhaji ló dún ẹ̀wọ̀ lọ wà ń sàlẹ̀ yẹn? Ṣé bá ọ́fíìsì wọn ló ti lọ bá wọn? Alhaji jẹ́ èèyàn gidi. Kò sẹ́ni tó bá lọ bá lọ́fíìsì kódà kó jẹ́ ọmọ kékeré yóò compensate ẹ̀. Ẹ mọ̀ ìgbà tó ti ń jagun bọ̀ ni. Ẹ tí wọ́n tì mọ́lé nítorí ọ̀rọ̀ tó bódi di gómìnà lùjá tí wọ́n tì mọ́lé. Ṣé nígbà tó ti wá wà l'Amẹ́ríkà yẹn tó ti wá jẹ́ èèyàn Ọlọ́run ni. Ẹlòmí ọmọ dá sọ̀rọ̀ tí ó ṣàánú ẹyọ kan, kò ṣàánú èèyàn ẹyọ kan rí. Ẹ mọ̀ dá sọ̀rọ̀ Àgbàlá Gabriel, ẹ mọ̀ dá sọ̀rọ̀ Alhaji Oriyemi Hamzat. Ìwọ gẹ́gẹ́ tó ń dá sọ̀rọ̀, èèyàn wo ló ṣàánú rí? Ta ló fún lówó oúnjẹ rí? Alhaji ti dá sọ̀rọ̀ owó pẹ́ńsàn rí láyé Akálà, láyé bàbá tó kúrò ń bẹ̀ yìí, gómìnà tó kúrò ń bẹ̀ yìí, tó kú yìí. Wọ́n ti Alhaji Oriyemi Hamzat mọ́lé. Wọ́n sáńsẹ̀ rẹ̀ níléeṣẹ́ rédíò Àjùmọ̀bí. Igbó kò gbọdọ̀ sọ̀rọ̀ kankan mọ́.
bẹ́ẹ̀ bá ti wá ẹni tó lọ sí Amẹ́ríkà kò sọ pé òun fẹ́ mọ bá yín gbé ó wá débẹ̀ wá sọ pé òun gbà tọ́jú ọ̀fẹ́. ọwọ́ ń sáré bù torí kíni ọ̀sọ́pọ̀ tó ti wà l'Amẹ́ríkà ti pẹ́ ìwọ́gan ọ̀gbà tọ́jú ọ̀fẹ́ ò ṣe kíní kan kíní sakọ́ ńgbà tó dá Amẹ́ríkà fún kò ní ṣe ní sakọ́ ṣé bí wọ́n bùn ni ṣé kó wá parọ́ pé wọ́n bùn ni kí là ń tanra wá fún kí là ń tanra wá fún sálájì yẹn kéré nu ayé ni ọ̀rọ̀ tí ò tọrọ ọ̀rọ̀ Muyideen wà lẹ́mìí yín ẹ sọ bí tẹ́ ń lọ ọ̀rọ̀ Muyideen ló wà lẹ́mìí gbogbo yín pẹ́fẹ́ fi rún ìgbà wo l'Àgbàlá Gabriel bẹ̀rẹ̀ só ti pọ́dún kan ni só ti pọ́dún méjì ni bó bá fẹ́ sóore kọ́ mọ́ sóore rẹ̀ lọ́tọ̀ já fọ́ ogun ẹ̀ mọ́lẹ̀ irọ́ ni gbogbo nǹkan tẹ́ ń pa ẹ̀ ń sọ́pọ̀tì Àgbàlá Gabriel ni ẹ fẹ́ torí Àgbàlá Gabriel pé ẹ̀ ń sọ́pọ̀tì ẹ̀ ni ìwárí Muslim nǹkan tó jáde tó náà lè sọ̀rọ̀ ẹ parọ́ ọmọ náà ń jó ní pé ìgbà tí ó gbàgbọ́ra Gabriel lọ kóòtù ipe Alhaji Oríyọmí Hamzat ti wà ń bẹ̀ ipe wọ́n mọ̀ sígbà tí wọ́n gbé lọ kóòtù tó bá drag Àgbàlá Gabriel jù pé kó wá gbẹ́nu sí máìkì ẹ jẹ́ mọ̀ pé kíní yóò ti lágbára jù báyìí lọ kí lè tẹ̀lé wá fún ẹ̀yẹ́ gbọ́ ọ̀kan tó ọmọbìnrin yìí wí Àgbàlá Gabriel náà láwọn blọ́gà tí wọ́n ń ṣe tí ẹ mọ́jà tanra wa àbí nítorí sọpọ́tì Àgbàlá Gabriel pé ìgbà tó bá dagun fún yín yóò bù yín lówó yóò gbẹ̀yìn náà jáde ìgbé dákun o ẹbọ ẹni lówó o ebi ń pa o ẹ dákun ara rẹ̀ ò yá o bí àkàtà fi ń sọpọ́tì Àgbàlá Gabriel nìyẹn Muyideen ọ̀lọ́tọ̀rọ̀ bára lọ́wọ́ rẹ̀ ó mú lójú títì ìnẹjà sọ tòótọ́ owó tó fi Muyideen pa kò sẹ́ni tí ó fi pa owó bá yẹn rí ẹ mọ̀jà dààmú ara wa irọ́ ní gbogbo ẹ̀ afẹ́kọ́lé fún wọ́n fi gbowó afẹ́ sí ṣọ́ọ̀bù fún wọ́n fi gbowó afẹ́ ra eyín fún wọ́n fi gbowó afẹ́ fẹ́yàwó fún wọ́n fi gbowó nígbà tó sọ àwọn tí wọ́n fún Muyideen lówó wípé tí ogun kan tó bá fẹ́ ṣe ń gbèsè ayé rẹ̀ láàmọ̀ fún lówó ni ò jẹ́ kí wọ́n gbé Muyideen wá mọ́ irọ́ lẹ̀ ń pa ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tí obìnrin yìí sọ tí mo ń sọpọ́tì Àgbàlá Gabriel ẹ gbọ́ bó ṣe bọ́ra jí Oríyọmí náà. Òṣogbo yẹn náà ti máa ń ṣiṣẹ́ burúkú bó ṣe máa ń pè ó dà wọ́n kọ̀ọ̀kan. Ìgbìmọ̀ ọ̀tẹ̀ bá ṣe ń pàkan nìkan ń ró wọ́n ní wọ́n ti kọ́ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ dá ìjà ìsìn sílẹ̀ láàrin Kristian àwọn mùsùlùmí. Àwọn mùsùlùmí náà ló ń gbáwájú ni wọ́n ń gbẹ̀yìn. Bá bá mi bèrè lọ́wọ́ Ajídí ni pé èlò lówó ẹ̀ nínú owó tí gbogbo wa dá tá a fi ṣe ilé yẹn. Wọn ò dá nǹkan kan o. Bá bá mi bèrè lọ́wọ́ Fọlọ́run ṣọ́ọ̀ṣì yìí kì í sọ pé èlò lówó ẹ̀ àwọn bẹ̀. Kò sí kankan tẹ́lẹ̀. Èlò lówó màlíkì wọn bẹ̀. Kò sí. Èlò lówó aláàjì wọn bẹ̀. Wọ́n ṣáláṣí wọn tí wọ́n sọ fún wa padàpadà tí wàhálà fi wá pọ̀ tó báyìí nítorí aṣọ ti pọ̀ jù. Lọ́jọ́ kìíní àná tó ìṣù ẹni tó ń sọ̀rọ̀ yẹn náà kò dáwó kankan o irọ́ ni o ó lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ kan yẹn o ó nìyẹn tó yanu yẹn o tó yanu bí ẹnu ọ̀bọ nítorí tí ò bá rí yóò àmọ́ gbé kíní kóòtù kan sórí pé òun ni lọ́ọ̀yà orí social media. Gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ kò lè gbé ṣubú lọ́jọ́ kìíní àná mo sọ fún yín. ẹ gbọ́ bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì no matter what wà á gbìyànjú láti parí ẹni gẹ́gẹ́ bí wípé ẹgbẹ́nu sí máìkì tó láyé mọ̀ ẹ́ sí ó ní gbogbo tó bá ń ṣe ní ẹ máa gbé e bọ̀ àbá níyanjú ẹ̀ ṣùgbọ́n òun yanjú ẹ̀ ó fún ẹ̀lẹ́ ni ó ṣe àbòsí nídìí ọ̀rọ̀ yìí ó ṣe handing over fáwọn àfáà sọnù ẹ wá ń ródó látàbẹ́ ẹ̀yin nu Ọlọ́run ṣùgbọ́n o fẹ́ kẹ́ mọ̀ ní pé Àgbàlá Gabriel ibi tí ẹ fẹ́ kówó ni kò ní wó. The issue we are having ó lọ́rọ̀ ẹ̀yin mùsùlùmí kan tó lè sọ pé gbogbo yín
ẹ̀yin mùsùlùmí alábòsí, ẹ̀yin mùsùlùmí ìkà, ẹ̀yin ọ̀bàyéjẹ́. ṣé ẹ ti gbọ́ nǹkan tó sọ? ṣé kó wá ní táàmù gbà yẹn, ṣé kó wá pe Àgbàlá Gabriel pé kó wá gbẹnu sí máìkì? Ó sọ pé kò bá wọn yanjú rẹ̀. Muyideen sọ pé òun lọ, ẹ tí wọ́n fún lẹ́gbàá tí wọ́n bọ́ ẹgbàá mọ́ndì nítorí pé pásọ Gabriel lówó owó sára tẹ̀ ń fún un. Ó wá dá yẹn dọ̀bálẹ̀ láìsí lọ́gbà wèrè ní wọ́n á nà án. Èmi lẹ fún lówó tẹ sọ pé sí ṣọ́ọ̀bù fún ìyàwó rẹ̀, lẹ́wà sọ kó mọ lọ ṣọ́ọ̀bù kó lọ mọ dúró ṣọ́ọ̀bù, ìyàwó wa ní fún lówó oúnjẹ. ẹ̀yin nu Ọlọ́run, ẹ̀yin nu Ọlọ́run. Muyideen ti sọ pé òun lọ, ipò òun ò dó lọ́dọ̀ yín mọ́. Ẹ wá sọ pé kí wọ́n bá wọn parí rẹ̀. Ó yẹ kí wọ́n bá wọn parí rẹ̀ ni. Tí èèyàn bá fẹ́ parí ìjà, èyí ó sọ sọ́tún, èyí ó sọ sósì. Ṣé nígbà tó diran tó l'Àgbàlá Gabriel tó jáde pé òun nà ó, òun bó lẹ́gbàndì, òun bó lẹ́gbàndì. Kí ló dé t'Àgbàlá Gabriel ò ti jáde kí Muyideen tó sá kúrò lé? Tó bá ti wá sá kúrò lé, wàá máa fi kọ́ọ̀lù dààmú rẹ̀. Ẹ ti rú ohun tó lẹ̀ sọ. Alhaji Oríyọmí Hamzat lẹ wá ń dráàgì. Irọ́ lẹ̀ ń pa náà. Ṣé wọ́n lè fún ọmọ tí ẹlẹ́gbàndì nítorí pé ó tọrọ owó fún un tí èso owó rẹ̀? Ṣé Muyideen jẹ́ wèrè ni? Nígbà tí Muyideen dé ṣọ́ọ̀ṣì rẹ̀, kí ló dé tí wọ́n fi change orúkọ rẹ̀ tó jẹ́ pé ọkọ̀ Muslim wọ́n fi ń gbowó fún un? Ṣé bó ti dára àjọ wọn tó ti ń lọ ṣọ́ọ̀ṣì? Ṣé bó yẹ kó change orúkọ rẹ̀ ní sí ọkọ̀ tó bá sọ? Ó yá dọ̀bálẹ̀, ó yá dọ̀bálẹ̀, ó yá dọ̀bálẹ̀. Muslim fún lówó, Kírísítẹ́nì fún lówó. Ìwọ tó ń sọ̀rọ̀ igan, rìsíìtì tó fi fún lówó mú jáde. Èyàn mélòó ni Gabriel tó ẹ̀sẹ̀ fún lówó? Tẹ́ bá dọ́dọ̀ rẹ̀, ìṣọwọ́ bọ́ sí máa ń yẹ̀ yé èèyàn dáa. Kálómi bá dọ́dọ̀ rẹ̀, gbogbo ẹ̀ là ń gbọ́ náà. Gabriel wá wà nù ọmọ Ọlọ́run, ẹrú Ọlọ́run gbogbo wa. Ọmọ ọdún mélòó ni? Èyàn wá dá sọ̀rọ̀ síwádìí àgbákò. Alhaji dá sọ̀rọ̀ síwádìí wàhálà. Ọ̀rọ̀ tó jólé lọ kò ti dá sí rí ni. Mọ ìgbà tó ń lọ kóòtù ni pẹ̀lú ọ̀rọ̀ Timothy. Ọ̀rọ̀ Timothy tí wọ́n lọ kóòtù ẹ̀mọye ẹ̀mẹ́ tí wọ́n wá gbára jí lé ni. Látàbújá torí pé ó bá yẹn yanjú ọ̀rọ̀ lásán. Wọ́n wá gbé látàbújá, kò síbi tí wọ́n ti wá gbé, kò síbi tí wọ́n ti drag ẹ̀, wọ́n fẹ́ jí gbé rí. Gbé káwọn jí gbé, wọn ò rí jí gbé. Mọ̀ bọ̀ wá Nàìjíríà kó wá ṣiṣẹ́, kó wá wo bó ṣe rọrùn tó. Ẹ wà l'Amẹ́ríkà sọ́pọ̀ ẹ̀ ń ṣiṣẹ́, tán bá bí yín dẹ́ mọ̀ bọ̀ wá Nàìjíríà. Kí lẹ ní? Ẹ ní kankan. Ẹ ní kankan. Achievement tó bá ní wá achieve Nàìjíríà kárí báyìí ò ní kankan. Ilé tẹ ní l'Amẹ́ríkà fẹ́ pàyàtà tẹ́ bá ń bọ̀ wá. Ṣé bẹ́ẹ̀ fi ṣe tòrẹ́ǹtì ni? Alhaji kọ́lé ọmọ aláìníyà tí fún wọn lówó oúnjẹ. Iléeṣẹ́ rédíò rẹ̀ ẹ́ láwọn èèyàn ń bẹ̀. Ṣé bí iléeṣẹ́ rédíò lápé sọ yẹ káwọn èèyàn mọ dúró pé ṣàánú mi, ẹ ṣàánú mi. Ẹ dàkọ̀ bàbá rẹ̀. Ṣé kọ́ mọ bẹ̀yìn ni? Kò jù yín lọ ni. Iléeṣẹ́ rédíò rẹ̀ ti jóná rí. Ìlọsíwájú rẹ̀ ń dà yín láàmú ni. Wọ́n náà wá sí iléeṣẹ́ rédíò kan máa sọ̀rọ̀ síbọ̀ mọ̀ọ́rọ́ sọ lórí social media. Wá sí iléeṣẹ́ rédíò kí wọ́n náà máa sọ̀rọ̀ lójoojúmọ́ tó bá ní ṣe mistake ìwọ obìnrin yìí. Wá ẹ̀yin obìnrin méjèèjì ẹ wá sí iléeṣẹ́ rédíò. Ẹ̀yin tẹ̀ lọ́kọ ńlé. Ẹ̀yin méjì sẹ́ lọ́kọ ńlé. Ẹ wá ń bu, ẹ wá ń yẹ̀yẹ́ rẹ̀.
ẹ̀ ń yẹ̀yẹ́ rẹ̀ ẹ̀ ń ṣe bó ṣe wù yín. Àgbàlá Gabriel ń tọrọ owó fáwọn èèyàn ni. Alhaji owó mi tó bá jẹ́ pé ó tó bí 5 million 2 million náà ẹ̀sẹ̀ gbé jáde. Ẹ wo ti tàǹtí Kẹ́hìndé. Alhaji Oríyọmí Hamzat ti máa ń bùn lówó lójoojúmọ́ ni. Ìjọ́ wo ló gbé jáde rí pé dákun ẹ̀bùn lówó o tó pọ́ ọmọbìnrin yẹn fẹ́ lọ ronú para rẹ̀. Ẹ̀yin ní rẹ́ẹ̀tì láti sọ̀rọ̀ tí ò dá sí yàn, ẹ ní fẹ́ kí wọ́n sọ̀rọ̀ tí ò dá sí yín, ẹ wà máa sọ pé cyberbully kíní kan crowding. Ẹ lè dákọ̀ bàbá èèyàn pé bàbá rẹ̀ sọ̀rọ̀ náà ni. Nígbà tí ò rí ti yín rò, ẹ bẹ̀rù Ọlọ́run. Orí ẹ burú, orí ẹ dàrú. Ẹjọ́ sọ ni. Kóòtù ẹsẹ̀ bíi pé déyìn ò lè lọ. Ẹ wá wo nísìn. Ẹ ń sọ ẹ parọ́ mọ́ yẹn. Ṣé ẹ ń tẹ́ ẹ parọ́ mọ́ yẹn ṣe bẹ́ẹ̀ kó jáde kó fẹ́ sùn rẹ lọ kóòtù. Ẹ̀yin parọ́ mọ́ yẹn wípé Alhaji Oríyọmí Hamzat ó wà nú àwọn tí wọ́n kọ nǹkan o wípé ẹgbẹ́ Àgbàlá Gabriel lọ sí kóòtù. Eléyìí náà tún sọ̀rọ̀ wípé Alhaji Oríyọmí Hamzat ó dá Amẹ́ríkà òun sakọ bí èpo ti dá Amẹ́ríkà ti pẹ́. Ṣé bí ó ṣe ló 2 hours ni ọwọ́ àsọpọ̀ lọ gbà tọ́jú ọ̀fẹ́. Ẹ wà l'Amẹ́ríkà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ sẹ́tẹ̀ ń ṣe. Ẹ mọ sẹ́tẹ̀ Alhaji Oríyọmí Hamzat ń ṣe. Iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní í ṣe. Ẹ jẹ́ káyìn gangan ká mọ sẹ́tẹ̀ ń ṣe. Ẹ sọ pé ẹ̀ ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà. Ṣé social media lẹ ti ń jẹun ni? Àbò owó social media tán fún yín l'Alhaji yẹn fi ń jẹun. Ẹ lọ wo iye àwọn tí Alhaji yìí ṣàánú gbà kòró. Tẹ́nibọ̀dì ò jáde tí ń ra oúnjẹ fún wọn, tí ń fún wọn lówó oúnjẹ. Àmọ́ àwọn Muslim míì náà dá ẹ̀ lè jáde. Ká wá sọ pé bí gbogbo àwọn èèyàn ṣe ń jáde àtàrà ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel àtàwọn t'Àgbàlá Gabriel bùn lówó àtẹ̀yìn blogger Àgbàlá Gabriel ká wá sọ pé gbogbo àwọn tí Alhaji Oríyọmí Hamzat náà ti ṣàánú rí káwọn náà wá jáde kán mọ́ bú yín. Ẹ jẹ́ wá mọ̀ pé ṣé irú nǹkan tá à ń sọ yìí bẹ́ẹ̀ ni ó ṣe wá rọrùn. Ẹ̀yin gẹ́gẹ́ lẹ́fẹ́ ti Àgbàlá Gabriel jábọ́ ẹ jáwọ́ nínú blogger. Bẹ́ẹ̀ bá fẹ́ ní iléeṣẹ́ rédíò ẹ lọ dá ti yín lẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣètọrẹ àánú torí pé o send $100 o ò lè sọ pé owó wa wà ń bẹ̀. Ẹ tí wọ́n fi gba bárà ni wọ́n kówó fún. Ẹ tí wọ́n fi gba bárà kẹ́bà lè ní followers gbogbo nǹkan tẹ́ ń ṣe. Ẹ jẹ́ ká sọ tòótọ́ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ní followers ẹ jẹ́ á sọ tòótọ́. Àgbàlá Gabriel ò lè gbowó tó Alhaji Oríyọmí. Alhaji Oríyọmí ègbéyàn kan wá kégbéyàn méjì wá. Nígbà tó di wàhálà tó di ọ̀rọ̀ ní Àgbàlá Gabriel tó ń gbé àwọn aláìsàn wá. Ìpẹja tọ́jú àwọn aláìsàn díẹ̀. Ẹ tó bá níṣòro tí wọ́n kọ́lé fún tí wọ́n ralẹ̀ fún òun ni wọ́n máa ń gbé wá. Ẹ tí wọ́n kọ́lé fún tí wọ́n ralẹ̀ fún ni wọ́n máa ń gbé wá. Tẹ́ bá wo péjì yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí bá ń ṣàìsàn wọn è gbé wọn wá. Àwọn tí ò bá lórúkọ bí àwọn tí ń ṣe fíìmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tára wọn ò bá yá ni wọ́n máa ń gbé assist individual èèyàn tí ò jámọ́ kankan nígbà kan kèé gbé wá. Làwọn afáàfin sọ pé Ọlọ́run máa rán sí àwọn tí wọ́n ń ṣe fíìmù ló fi gbé Muyideen wá. Orúkọ Muslim Muyideen làwọn èèyàn fi ń dáwọ́ fún Muyideen kúkọ́ pọ̀ wípé àwọn ṣàánú mùsùlùmí. Ẹ wá fi kíní yẹn drag Muslim báyìí. Ẹ wá fi ń bà wá Muslim ló kọjẹ́.
ẹ fẹ́ kọ́mọ yẹn padà lọ tọrọ bárà lọ́dọ̀ Àgbàlá Gabriel wípé ẹ wò ó àwọn Muslim ò rí nǹkan kan ṣe fún un. ẹ sọ pé abara mọ́ọ̀rẹ́ jẹ ni ìwọ lè gbàdúrà kíyàwó rẹ mọ̀ bọ̀ ìṣọ́ọ̀bù tẹ sí fún àṣẹ́sì tẹ rà fún ẹ kówó fún kọ́ lọ rà fúnra rẹ̀ kó náà kẹwàá ní wá sọ̀rọ̀ ẹ̀yin lẹ lọ rà wá ẹ rà kan tí ò tẹ́ lọ́rùn ẹ ra ṣájà tí ò tẹ́ lọ́rùn ẹ̀yin lẹ ra ṣájà fún ẹ wá ń parọ́ pé ó ta ṣájà fún yàn ṣájà yẹn ò dáa kọ́ mọ́yé tẹ́ ẹ rà á kọ́ mọ́yé tẹ́ ẹ ra ṣájà yẹn kò lè mọ́yé tí ó tà á ẹ kówó fún yẹn pé ẹ lọ rajà wá ọjà 1 million òun kọ́ lẹ kówó fún kò tẹ̀lé ẹ kówó fún lọ o ẹ wá ń parọ́. Gbogbo àwọn kéèsì fóònù tá yóò lò mọ́ kéèsì fóònù tó jẹ́ pé àti bí ọdún 5 làwọn èèyàn ní ò ti lórú fóònù yẹn mọ́. ẹ wá sọ pé chájà ò ṣiṣẹ́ ṣé Muyideen lọ ra chájà ni. mistake ẹyọ kan l'Àgbàlá Gabriel ṣe nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ immediately ló sọ ọ̀dà mi ìfẹ́ nǹkan tí ó pa wá pọ̀ mọ́ ìyàwó Muyideen nǹkan tó bá belong sí Muyideen bí ẹja wá solution ṣe sí ìgbà tó sọ pé wọ́n wá bímọ ó dà tó bá pé 2 million ni wọ́n ná o ọjà tó wà nù ṣọ́ọ̀bù 100,000 ni wọ́n ná o gbowó rẹ̀ kò sẹ́ni nǹkan tí ó sọ̀rọ̀ mọ́. tí wọ́n bá gba ìyàwó lọ́wọ́ rẹ̀ lọ́nà àìtọ́ ṣé wọn náà ò ní sọ̀rọ̀. tí wọ́n bá gba ìyàwó lọ́wọ́ rẹ̀ ṣé wọn náà ò ní sọ̀rọ̀. àwa ń dààmú ara wa à ń yẹ̀yẹ́ ara wa. ẹlòmíì kọ́kọ́ lọ wájú tó bá yá tó bá rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn yóò kàn tún ṣẹ́rí padà wá sẹ́yìn ọ̀rọ̀ orí social media ọ̀rọ̀ yóò ti máa ṣe dáadáa lọ o tó bá yá yóò kàn tún padà sẹ́yìn ni pé kọ́mẹ́ǹtì táwọn èèyàn ń kọ́mẹ́ǹtì kóun fọ́lò rẹ̀ ẹ̀yin nu Ọlọ́run. ẹlòmíì ò sọ́pọ́ọ̀tì Àgbàlá Gabriel torí wọ́n pé wọ́n fẹ́ padà tọrọ bárà ni. Alhaji Oríyọmí Ọlọ́run ọjọ́ dáa fún ọ ó ṣoríire o ò ní jábọ́ o ò ní sánkú àwọn ọmọ rẹ ò ní kú gbogbo nǹkan tó nígbèsí ayé rẹ ò ní bàjẹ́. iléeṣẹ́ rédíò rẹ gbogbo stéètì ni ó wà gbogbo stéètì ilẹ̀ Yorùbá yìí ni ó wà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oríire ni. gbẹnu sí máìkì rẹ gbogbo stéètì ni ó wà. ẹ súnmọ́ máìkì rẹ gbogbo stéètì ni ó wà. ó sì mẹ́yẹ bọ̀ lápò ni. ìlara tí wọ́n ń ṣe mọ́jẹ́ kó dìsájẹ. wọn ò fẹ́ kó nílọsíwájú ni irọ́ ni wọ́n ń pa. bó bá ti rí ìlọsíwájú pẹ̀lú rẹ ni wọ́n máa ń kanra. Aláàjì iléeṣẹ́ rédíò yín ètí ìtò. kódà gan iléeṣẹ́ rédíò yín ń bọ̀ wá lọ́rin nílùú tiwa. ó ti gùnkè kò bá yín gbélú èbó ń bọ̀ wá Nàìjíríà rẹ̀ padà. àwọn ará Nàìjíríà gan ti míìsì ẹ̀ wọ́n mọ̀ pé èèyàn travel. Aláàjì jù yín lọ ẹ má tanra yín. Àgbàlá Gabriel ọ̀dọ̀ Aláàjì rẹ̀ kó ti gbàmọ̀ràn tí ò ní sí kámẹ́rà ń bẹ tí ò ní sí kankan ń bẹ tó bá ti tan kámẹ́rà síyàn lójú gbéraga máa ń gún yàn ni. látijọ́ ẹsẹ̀ ẹ̀ ká rí ẹnìkan tí ó jáde pé Aláàjì ẹ gbowó mi ẹ ti fún mi lówó mi pé Aláàjì gba 5 million wọ́n ti fún mi 3 million ẹ rí pólè ni wọ́n. ó yẹ jẹ́ ká wò bẹ́ẹ̀ bá support Àgbàlá Gabriel àwọn Christian ló post ẹ̀ dáadáa
bẹ́ẹ̀ bá support ẹni tó jẹ́ Muslim wọ́n mọ̀ sọ pé kí ni wọ́n mọ̀ kọ́mẹ́ǹtì wèrè. Ẹni tó bá lè dúró wájú rẹ̀ kó o sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ sí fóònù lọ bá a kẹjọ sọ̀rọ̀ tó bá tó bẹ́ẹ̀ Amẹ́ríkà lẹ́jọ́ wà ẹjọ́ sọ̀rọ̀. Ẹ má jà tanra wa o, irọ́ pọ̀ lórí social media o. Muyideen mọ̀ nǹkan tó rí o, ìyàwó rẹ̀ lọ́lọ́run rẹ̀, ìyàwó tí ọmọ ìgbà tí ń tọrọ bárà fún, ìyàwó ò lè ṣiṣẹ́, ìyàwó tí ń ṣèkà fún láàrin bẹ́ẹ̀ Muyideen ò ti gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n mọ̀ bo lẹ́gbàndì ni wọ́n bo lẹ́gbàndì tí Muyideen bá ná ìyàwó rẹ̀ wọ́n bo lẹ́gbàndì bí Muyideen ò bá rówó oúnjẹ wọ́n bo lẹ́gbàndì. Mùsùlùmí wọ́n nà bí ẹran kálájọ orí omi wọn á gbé bóyá kí Muyideen sọ gbogbo èrò ẹ̀mí rẹ̀ kí Muyideen sọ gbogbo èrò ọkàn rẹ̀ ṣé nǹkan tá à ń sọ ilé àmọ́ sọ ẹ dráàgì kó fi dé kóòtù ẹ yẹ̀yẹ́ ara yín ni ẹ dráàgì kó fi dé kóòtù ẹ yẹ̀yẹ́ ara yín ni Alhaji ò ní dá sí nǹkan kan kò sí nǹkan tó kàn pẹ̀lú Muyideen. Ẹ ṣeun ẹ bá mi share rẹ̀ ìwọ tó bá nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí share rẹ̀. Èmi fọwọ́ sọ̀yà pé èmi nífẹ̀ẹ́ rẹ̀ kò tí ní jábọ́ ìhìn rírí àjọ dówánà wọn àrí báyìí ìhìn ti tọrọ bárà rí èmi ọlọ́ba mò ń ṣiṣẹ́ mi. Kódà kò kọ́mẹ́ǹtì sórí péjì mi rí àmì mi nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí ọ̀la o bí wọ́n náà bá padà ń gbowó fún yàn wọ́n hàn lè mọ̀ o ó drag ẹ o ó dáwọ́.